òun náà fi ní àǹfààní kó jẹ́ fún èèyàn kó sọ ọkàn ara rẹ̀ nù ní oní English pé kì í ṣe kó sọ ẹ̀mí ara rẹ̀ nù. Ajayi Crowther tó túmọ̀ Yorùbá kò túmọ̀ ẹ̀ dáadáa, kó ọkàn ara rẹ̀ nù ní. Ìdájọ́ ayé rìbá wà ń bẹ̀, ìdájọ́ ayé ojú ìṣáájú wà ń bẹ̀, ìdájọ́ ayé àbẹ̀tẹ́lẹ̀ wà ń bẹ̀. ṣáà sọ pé justice Mohbad kò lè rí justice. Ta ló ṣe justice ẹ̀tẹ̀ rí? àwọn kan jáde wọ́n sì ń sọ̀rọ̀ lórí ojú òpó ayélujára. Ẹ mọ̀ pé ká jáde ní òpó ayélujára yẹn ó pín sóríṣiríṣi. Àwọn míì wà wọ́n ní blogger àbí kí wọ́n ń pè wọ́n. Wọ́n ń jẹun ní ọjọ́ tó ti ń ṣe blogger lórí Mohbad, kí lórí ṣe, kí ni àṣeyọrí tó ṣe ń pa ẹ̀. Wọ́n fi ń jẹun ní, wọ́n kàn claim pé àwọn ń ṣe kí ni wọ́n fi ń jẹun ní náà. Bẹ́ẹ̀ ni sir, that is why tó yẹ pé ẹni tó bá máa ṣe ìdájọ́ láyé yìí yóò láti jẹ́ ẹni tó ní self-discipline or integrity. Ìwádìí àtijọ́ sọ́ngbà kan rí táwọn èèyàn pè wá káàkiri gbogbo àgbáyé. Mo sọ fún òní Samson ti àsìkò yìí, ọwọ́ obìnrin òní Samson kú sí. Gbogbo ọ̀rọ̀ tó sọ̀rọ̀ àǹdí Mohbad pátápátá àbí kílẹ̀ ń pè é. Mohbad Kò kárí bí bàbá ẹ̀ ṣe láìkẹ́ tó ń pé òun àti bàbá ẹ̀ jọ ń ṣe kápẹ́ntà tó ń kan èso, kò rántí bàbá ẹ̀. Àárín obìnrin náà ni kú ẹ̀ wà. Tó ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ Mohbad lẹ́rí yẹn, obìnrin ni àárín obìnrin, ẹ̀gbọ́n tó ná ìyàwó lọ kóòtù, wọ́n ṣe DNA, wọ́n ṣe ẹnìkan ló bí ọmọ, ẹnìkan ni ò bí ọmọ. Ẹ wo bí tó parí ayé ara ẹ̀ sí. Ṣé gbogbo justice tẹ́ ń sọ yẹn, èmi ẹ gbàgbé ẹ̀, kò sí nǹkan tó jẹ́ justice ní Nàìjíríà. Tó ní Mohbad dé yẹn, kò sí aláàánú kankan, ẹni kálukú tó bá ń sọ̀rọ̀ Mohbad wọ́n fẹ́ fi jẹun ni. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803 472 0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa, tiwantiwa ni. ìdí kó bàjẹ́ lọ́pọ̀lọpọ̀ wà. ẹ jẹ́ á ṣe rere nítorí ọ̀la. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mí. Mo kí yín bí tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, mo mọ̀ pé ẹ tún wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo wà pẹ̀lú Apostle Daniel Adéníyì Ayọ̀lá. Mo kì í sà. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun. Ẹ bá kí àwọn tó ń wò yín kẹ́ sì dárúkọ yín lónìí sàn. Nílé lóko lọ́nà odò káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé, mo kí gbogbo àwọn tó ń wò wá. Èmi náà ni ọmọ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín, olólùfẹ́ yín, olùṣọ́ àgùntàn yín, Apostle Daniel Adéníyì Ayọ̀lá. Tọ́ ẹ ṣeun. Ọ̀rọ̀ nípa Mohbad wọ́n ń gbé kiri láti ọdún tó kọjá. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ dìde pé ṣe justice for Mohbad. Nígbà tó yá àwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí yọwọ́ nínú ẹ̀. Síbẹ̀ àwọn kan ò tí ì jáwọ́, wọ́n ní justice for Mohbad ni. Ṣé ká sọ pé lóòótọ́ àti lódodo justice for Mohbad ó sì ń ṣúọ̀? Èmi ò gbà pé justice for Mohbad ṣúọ̀. Ìdí tí mi ò dẹ̀ fi gbà ni wípé tá a bá ń dárúkọ justice even gan nínú Bíbélì gan wọ́n ní ìwé book of Judges wà. But tá a bá ń dárúkọ justice, ó tọ́ ní dájọ́. Mo máa ń preach káàkiri ìdájí nígbà kan. Mo rò pé ẹ gbọ́ sà. Àgbọ́yé. Mo máa ń preach up till now, mo sì ń preach because ara iṣẹ́ ìránṣẹ́ mi ni láti jẹ́ kí inú àwọn èèyàn dùn káàkiri gbogbo àgbáyé. Ìdájí nínú ọyẹ́ báyìí Nàìjíríà, mo máa ń preach. Ọ̀tọ̀ ni justice ayé, ọ̀tọ̀ ni justice ọ̀run. Nígbà tí n bá ń preach mo máa ń sọ. Ọ̀tọ̀ ni justice ayé, ọ̀tọ̀ ni tọ̀run. Ọ̀tọ̀ ni justice ìdájọ́ ayé, ọ̀tọ̀ ni ìdájọ́ ọ̀run. Èwo ni tayé, èwo ni tọ̀run?
ìdájọ́ ayé o lè jàre kán gbàre fún ẹ, o lè jàre kán gbẹ̀bí fún ẹ. ìdájọ́ ayé rìbá wà ń bẹ̀. ìdájọ́ ayé ojúsàájú wà ń bẹ̀. ìdájọ́ ayé àbẹ̀tẹ́lẹ̀ wà ń bẹ̀. ìdí rèé tó jẹ́ pé a ò lè fi ìdájọ́ ayé wé ìdájọ́ ọ̀run. ṣé mọ̀ pé ọmọ èèyàn bí ọlọ́run ṣe wà ṣe hó nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn tàdé ń try àti ṣàlàyé wọn lórí ọ̀rọ̀ ọlọ́run bàbá ọlọ́run ọmọ àti ọlọ́run ẹ̀mí mọ́. God as a whole himself òun là ń pè ní bàbá. ọ̀rọ̀ tó jáde láti ẹnu ẹ̀ tó wọnú wúndíá tó di ọmọ òun là ń pè ní ọ̀rọ̀ ọlọ́run. Quran ló sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run jù, ló pe Jésù ní ọ̀rọ̀ ọlọ́run jù, ẹ lọ bèrè dáadáa. pé ọ̀rọ̀ ọlọ́run, ọ̀rọ̀ tó jáde láti ẹnu ọlọ́run ló di èèyàn nínú wúndíá. ọ̀rọ̀ yẹn là ń pè ní ọlọ́run ọmọ. ọ̀rọ̀ wọnú èèyàn wúndíá ó dẹ̀ di ọmọ. ọlọ́run ẹ̀mí mọ́ ni pé bẹ́ẹ̀ ṣe wà yìí kí ló jẹ́ ká dúró ẹ̀mí wa kọ́ ni ẹ̀mí ọlọ́run tó ga jùlọ ẹ̀mí mọ́ sóò kan tẹ ẹ̀mí tó wà lára ẹ̀ náà ni ọlọ́run bàbá ọlọ́run ẹ̀mí tó wà lára ọlọ́run ni ẹ̀mí mímọ́ òun náà ni ọlọ́run ẹ̀mí mọ́. ọ̀rọ̀ tó jáde tó jẹ́ ọmọ òun náà ni ọlọ́run ọmọ. ara ẹ̀ gan fúnra ẹ̀ àṣehò ọlọ́run bàbá gàtà míì nìyẹn. so ibi tí mò ń bọ̀rọ̀ bọ̀ ni pé àwa èèyàn mẹ́ta nǹkan mẹ́ta náà ló wà lára wa alẹ́mìí a ní ẹ̀jẹ̀ a dẹ̀ ní ọkàn. nígbà tí Báíbù sọ pé àǹfààní ló jẹ́ fún ènìyàn kó sọ ẹ̀mí ara rẹ̀ nù inú ìwé Yorùbá nìyẹn spirit ni ẹ̀mí but Bible sọ pé what does it profit a man to gain the whole world and loses his soul. Soul ni ọkàn. ibi tí mo ń bọ̀rọ̀ bọ̀ lórí ti ìdájọ́ tẹ̀ ń sọ nìyẹn tí mo rí pé ẹ̀ ń gbọ́ mi báyìí. àgbọ́yé. ọkàn kò sẹ́ni tó rí ọkàn ṣùgbọ́n ọkàn ní rí òun ló ń rìkọ́ọ̀dù ní kọ̀ǹpútà tó ń rìkọ́ọ̀dù kan tó bá fi ara tàbí ẹ̀mí ṣe ẹ̀mí la fi ń sin Ọlọ́run ara là ń design ara la fi ń jẹun ara dẹ̀ máa ń ṣe lòdì sí ẹ̀mí gbogbo ìgbà òun náà fi sọ pé ó ń ṣe tara ń lò ó kò sóòótọ́. so ọjọ́ ìdájọ́ ti Ọlọ́run ṣe ìdájọ́ ara ẹni. mo rò pọ́nrọ̀ mi yé yín àbí kí n ṣàlàyé. àgbọ́yé. ìtumọ̀ ṣe ìdájọ́ ara ẹni wípé ọkàn ló máa jẹ́ kọ̀ǹpútà ló máa rìkọ́ọ̀dù kan tó bá fi ara ẹ̀ tàbí ẹ̀mí ẹ̀ ṣe. òun náà fi ní àǹfààní kó jẹ́ fún èèyàn kó sọ ọkàn ara rẹ̀ nù ní English pé kì í ṣe kó sọ ẹ̀mí ara rẹ̀ nù. Ajayi Crowther tó túmọ̀ Yorùbá kò túmọ̀ ẹ̀ dáadáa kó ọkàn ara rẹ̀ nù ní. kódà nípa ti. so ẹ má bínú tó nípa ti justice yẹn clear ni ti ìdájọ́ Ọlọ́run justice ti tayé ọ̀rọ̀ kankan tó sẹ́ni tó mọkàn nìkan nìkan tó bá wo ní kálukú ló máa ṣe ibi tí mo bọ́rọ̀ bọ̀ nìyẹn. ṣáà sọ pé justice Mohbad kò lè rí justice. ta ló ṣe justice ẹ̀ tẹ́ rí. àwọn kan jáde wọ́n sì ń sọ̀rọ̀ lórí ojú òpó ayélujára. ẹ mọ̀ pé ká jáde ní òpó ayélujára yẹn ó pín sóríṣiríṣi àwọn míì wà wọ́n ní blogger àbí kí wọ́n ń pè wọ́n. wọ́n ń jẹun ní ọjọ́ tó ti ṣe blogger lórí Mohbad kí lórí ṣe kí ni àṣeyọrí tó ṣe ń pa ẹ̀. wọ́n fi ń jẹun ní wọ́n kàn claim pé àwọn ń ṣe kí ni wọ́n fi ń jẹun ní náà. wọ́n fi Mohbad jẹun ní. bẹ́ẹ̀ ni sir that is why tó yẹ pé ẹni tó bá máa ṣe ìdájọ́ láyé yìí yóò láti jẹ́ ẹni tó ní self discipline or integrity tẹ́yìn oní Yorùbá ń pè ní ìbára ẹni wí ìwọ gangan wa ẹni tó ní ìbáwí ara ẹni. mo tẹ̀sí ń bọ̀ lórí ọ̀rọ̀ ìbáwí. ok mo máa lọ síbẹ̀ láìpẹ́. ok àwọn kan ní àwọn òbí Mohbad náà ló fi àyè gba gbogbo sẹ̀rẹ̀rẹ̀ yìí tó fi wọ́n jẹun débi pé ọmọ wọn ò fi ní lè rí justice yẹn gbà. bákan náà àwọn wòlíì kan ti sọ́ngbà kan pé àníṣe Mohbad ní àfikún wá justice fóun o ọ̀rọ̀ rí o ìyàwó ló kọ sí. ṣé rí mo sọ fún wa wípé ọ̀rọ̀ Mohbad àtijọ́ sọ́ngbà kan rí táwọn èèyàn pè wá káàkiri gbogbo àgbáyé mo sọ fún òun ní Samson ti àsìkò yìí
Samson ni wòlíì ni Mohbad. Wòlíì ni. Ẹ máa rí wípé ọwọ́ obìnrin òun ni Samson kú sí. Gbogbo ọ̀rọ̀ tó surround Mohbad pátápátá àbí kílẹ̀ ń pè é. Mohbad. Kò kárí bí bàbá ẹ̀ ṣe láìkẹ́ ẹ̀ tó tó pé òun àti bàbá ẹ̀ jọ ń ṣe kápẹ́ntà tó ń kan èso. Kò rántí bàbá ẹ̀. Àárín obìnrin náà ni ikú ẹ̀ wà. Àárín ìyàwó, àárín màmá ẹ̀, àárín ẹ máa rí pé wọ́n ń dárúkọ my mother, my kinní kan, màmá step mother ẹ̀, gbogbo àwọn tó ń pè nìyẹn. Obìnrin kan tó ṣe nọ́ọ̀sì kan. Ẹ máa rí pé àárín obìnrin ni rúmọ̀ ìgbésí ayé ẹ̀ parí sí. Bí ayé Samson bó ṣe ní anointing tó lẹ́yìn Jésù Kristi inú Bible, Samson ló kàn, ṣùgbọ́n Samson parí ìrìn àjò pẹ̀lú ó kú sórí ìtàn obìnrin. Ẹ mọ̀ nǹkan tó burú jù, ó ní pé kò rò pé o sì nírun bẹ́ẹ̀, o mọ̀ pé wọ́n ti fa orí ẹ̀, wọ́n á fi ọ̀dà black kún, o wá jí o wá rò pé ọ̀dà black yẹn ó sì ń gà ẹ́, o rò pé irun ló wà ńbẹ̀. Wọ́n fa irun obìnrin ló ní bábí saloon tí ó fa orí Samson. Wọ́n fa irun ẹ̀ tán, wọ́n á fọ̀dà black kún. Báwo náà ṣe fọ̀dà black kún, ó rò pé irun sì wà ńbẹ̀. Ó ní màá dìde bí mo ṣe ń dìde tẹ́lẹ̀, wọ́n ní kò mọ̀ pé agbára ti lọ lára wọn. So tó bá fa orí èèyàn tó fi ọ̀dà black kún, ìtumọ̀ ẹ̀ ni wípé wọ́n ti yọ agbára láyé ẹ̀. So nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ Mohbad lẹ́rí yẹn, obìnrin ni àárín obìnrin, ẹ̀gbọ́n tó ná ìyàwó lọ kóòtù, wọ́n ṣe DNA, wọ́n ṣe ẹnìkan ló bí ọmọ, ẹnìkan ni ò bí ọmọ. Ẹ wo ibi tó parí ayé ara ẹ̀ sí. Ṣé gbogbo justice tẹ́ ẹ̀ ń sọ yẹn, èmi ẹ gbàgbé ẹ̀, kò sí nǹkan tó jẹ́ justice ní Nàìjíríà. Ṣé Ọlọ́run ló fi ẹ̀yin bẹ́ẹ̀ ni àbẹ́yìn kan wò sàkún lẹ́bí sọ̀rọ̀? Ẹ̀yin kan tẹ́ ẹ̀ ń gbọ́ ọmọ ó yẹ kó mọ̀ pé kò sí take average Nàìjíríà, kíní kan tẹ̀ wá burú jù Nàìjíríà. I'm talking of ẹ̀gbọ́n dáàdì obìnrin kan ní ilé oúnjẹ tá ń pè ní búkà, àwọn àbẹ̀ ìjọ kan. Ó wá sọ̀rọ̀ bá ṣe kó àwọn owó jẹ ní táyà Babangida ni o. Bọ̀bọ̀ kan wá jókòó, ẹgbọ́n kan tó sọ, ohun tí wọn náà bá débẹ̀ sí òní kó tiẹ̀ jẹ. That means pé everybody, average Nigeria is a thief. So before you can just gather 20 Nigerians at random, kẹ́ wá sọ wípé ẹ fẹ́ máa wá integrity lára wọn, kẹ́ máa wá ẹni tó jólóòótọ́ lára wọn. Ẹ bá at random tẹ́ bá dádúgbò kan tó kó 20 people kẹ́kọ̀ọ́ wá sọ máa fọgbọ́n mú wọn. Ẹ máa rí pé ẹni tí ò lóòótọ́, ẹ lè má tẹ̀ rí inú 2020 ní gbogbo àdúgbò tẹ́ ẹ ní káàkiri. Òun lọ́lọ́run fi sọ fún nígbà tí Abraham bẹ Ọlọ́run pé jọ̀ọ́ dáríjì Sódómù, tó fẹ́ pa aláìṣòdodo mọ́ àwọn olódodo papọ̀ ni. Ọlọ́run ní tó bá rí èèyàn 50 wọ́n ní wọ́n rí, tó bá rí èèyàn 30 wọ́n rí. Ìgbà tó di pé ó dìtìjú lórí èèyàn 5 lọ́lọ́run lọ. Bí ayé Sódómù àti Gòmárà ṣe rí nìyẹn. Sódómù àti Gòmárà ní resources bí Nàìjíríà ṣe nílé ní, ṣùgbọ́n ìwà pálapàla ló pa wọ́n. So tó ní Mohbad dé yẹn, kò sí aláàánú kankan, ẹni kálukú tó bá ń sọ̀rọ̀ Mohbad wọ́n fẹ́ fi jẹun ni. Wọ́n fẹ́ fi jẹun ni. Jẹun ni sà. Kódà ìyẹn gbọ́ tìtọ́ jókòó, kò sí bá wa ṣe máa sọ gbogbo ọ̀rọ̀ yìí tó, ó yẹ ká sọ̀rọ̀ lọ sí ibi tó ní ṣe pẹ̀lú self-discipline. Kéèyàn ní ìbára ẹni wí, kéèyàn lè kórè yàn níjàánu, kó ní ìbára ẹni wí, self-discipline. Tá a bá ń sọ pé self-discipline, kí ni tó túmọ̀ sí? Ṣé ẹ mọ̀ wípé wọ́n sọ pé orí pẹpẹ nìdájọ́ ti máa bẹ̀rẹ̀? Bọ̀ tá a bá ń dárúkọ self-discipline, ìbára ẹni wí bẹ̀rẹ̀ látòrí ẹni tó ń báyàn wí. Ó máa ń dùn mí púpọ̀ pé kó sọ pé àwa pásítọ̀ náà ń bá nídìí nǹkan tí ò yẹ kán ti bá wa. Of recent, mo dẹ̀ láìkì àǹtí yẹn náà, ó dẹ̀ láìkì mi o. Mo rò pé ń gbọ́ sà. Àgbọ́yé. Lórí ọmọ àǹtí nítorí ó ti ń súnmọ́ 70. A dẹ̀ ń ṣe bíi prayer mọ́ra wa ká máa ẹ pé ọ̀rọ̀ kíní ìgbà sùúrù gan, a máa ń pray nígbà tí ṣe pé magician lèyàn àbí olóògùn lèyàn. Anointing tó wà lórí mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sà. Bọ̀ ìgbà tí ọ̀rọ̀ kan ṣe bí ọ̀rọ̀, wọ́n dẹ̀ sọ pé àwọn fún mi ní owó mọ́tò, àwọn fún mi ní owó kan. Mo ní báwo lẹ ṣe lè máa sọ bẹ́ẹ̀? Mo kàn tẹ voice kíní sí wọn ní pé ẹ jọ̀ọ́ nísìnyí mi ò bá yín jà, ẹ send the account number yín sí mi. Àwọn ọgọ́ tó wá bá mi wípé ṣé báwọn fún mi ní
yóò wá ní ti ìjà wá ní pé mo sọ ọ́ di ìbínú mo ní létà padà ṣètò lára bọ́ mo jẹ́ kó mọ̀ pé ọ̀rọ̀ tó ń lọ Nàìjíríà orí pẹpẹ nìdájọ́ ti ń bẹ̀rẹ̀. orí pẹpẹ nìdájọ́ ti ń bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni self discipline ìbára ẹni wí ni wípé nǹkan tó máa bá yàn sọ pé kò dáa kọ́kọ́ bára ẹ sọ pé kò dáa ná. a lè fi orí pẹpẹ wé ìwà a lè sọ pé ìwà orí pẹpẹ nìwà èèyàn. Ìwà tó ń wù nínú bathroom ẹ nìwà ẹ. Ìwà tó ń wù nínú yàrá pẹ̀lú ìyá tó ń wù òun ni èèyàn anointing ó yàtọ̀ mo ti sọ ti pẹ́ anointing yàtọ̀ sí character. Bàbá wa kan tó ń pè ní Wálé Òkè ó ní I don't choose my ministers because of anointing I choose them because of character. Character. If you don't have character you will cry after. Child. Kò sí bó ṣe lè gbọ́ tó láyé yìí tó bá ní character wàá cry after. Your life will be characterized by chaos. Wàhálà máa tó bá ní character lénìí tó níwà lénìí tó ní integrity tó ní self discipline nǹkan tó máa discipline wà ó ń bọ̀ wájú. So ìbára ẹni wí ni wípé nǹkan tí mo lè fi bá ọmọ wí ṣé mo ti bára mi gan wí. Ìṣẹ́ tó kàn ń sọ̀rọ̀ jàù. Bẹ́ẹ̀ ni sà ẹ máa rí wípé kọ́nà gbà wá ni tó bá yá wọn sọ pé èèyàn sọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run. Mo sọ fún yín mo wà ládùúgbò kan tó ń pè ní last bus stop Sàràkí Àdìgbẹ́ Abẹ́òkúta ní Nàìjíríà wa. Tí n bá ń preach nínú speaker máa ní àwa ìránṣẹ́ I'm talking of almost 20 years ago àwa ìránṣẹ́ Ọlọ́run àti báyé jẹ́ jù báyọ̀ kọ́ máa bá gbèrè lára wa kọ́ máa bá kinní kan lára nínú home speaker. Àwọn bí pásítọ̀ márùn kan wá bá mi wọ́n ní báwo lẹ ṣe máa ń ṣe báyìí tẹ́ ò dẹ̀ ń bú ìránṣẹ́ Ọlọ́run mo ní ṣé mo sọ pé ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run bíi àbí àwa ni mo pè náà because mo ti wà nínú ìránṣẹ́ Ọlọ́run mo ti wà ń bẹ̀ náà mi ò lè defend ara mi àwa ni wọ́n ní kí n má sọ mọ́ mo ní màá sọ. Wọ́n ní ẹ má sọ mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n ní kí n má sọ mọ́ mo ní màá sọ torí pé Bíbélì gan sọ pé ó ní jáde kúrò láàrin wọn àfẹ́ ń bẹ̀ yẹ ká mọ ó dé stage kan náà tí kinní gbé wọn jáde ní aginjù ó ní ìwọ tó bá ń wà ní sáìdì Ọlọ́run bọ́ síbí ìwọ tó bá sí ní sáìdì Ọlọ́run bọ́ síbí ká jẹ́ ká mọ àwọn tó wà ní sáìdì Ọlọ́run àtàwọn tí ò wà ní sáìdì Ọlọ́run self discipline yẹn sà tẹ béèrè ó ṣe pàtàkì gan ìbára ẹni wí àìbára wa wí la fi ń gbowó tipátipá lọ́wọ́ àwọn èèyàn àìbára ẹni wí la fi ń bá yàwó níyàwó sùn àìbára ẹni wí ni ìgbéraga fi bo àpọ̀lọpọ̀ mọ́lẹ̀ problem ta ní ni pé àwọn nǹkan tó ń jẹ́ Ọlọ́run ni ẹni tó ga ọwọ́ òtó ló ń jẹ́ Ọlọ́run ẹni tó fẹ̀ tipa òká ló ń jẹ́ Ọlọ́run ẹni tó jìn láàrídìí rẹ̀ ọjọ́ kan náà bá mi sọ̀rọ̀ ó lọ bí 20 something years ago ó ní kí ló dé táwọn èèyàn fi ní ìbẹ̀rù mi mo nítorí pé wọn mọ títóbi ó ní rárá àti mo sáà sọ tí mo ń sọ bọ̀ mo ní àrífẹ́ ni ó ní nǹkan táwọn fi bẹ̀rù mi ni wípé wọn ò rí mi rí nítorí pé wọn ò rí Ọlọ́run rí ni. Ṣé Bíbélì ṣe sọ pé ojú ẹ̀ ń tàn bí òun àbí kí ló ìtànsán lásán ni ṣé kí náà burúkú ẹ rí ojú rí báyìí ojú ọkọ lọ ní alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ ó lè tó àrírí láàfi bẹ̀rù ẹ̀ Ọlọ́run dẹ̀ respect ara ẹ̀ torí Ọlọ́run believe nínú secret tí ó bá believe nínú secret ilé ọdẹ tí Bíbélì sọ pé ẹni tó wà níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ẹni tó bá wà níbi ìkọ̀kọ̀ náà máa ń respect that is why tó bá fẹ́ ṣe business jẹ́ kí business ẹ̀ wà ní ìkọ̀kọ̀ kì í ṣe pé secret pé ìwà ìka o má jẹ́ káyé mọ ó dàbí oyún ni ìgbà téèyàn bá lóyún ò tí ì mọ nǹkan tó fẹ́ fi bí so ọ̀gá ògo ibi ìkọ̀kọ̀ ló ń gbé so ní respect ẹ̀ ló fa gbogbo problem yẹn ká máa ló fa lack of indiscipline. Nínú book of Proverbs chapter 11 verse 3 ó ní the integrity of the upright shall preserve him. Òdodo ẹni tó dúró déédéé ló máa dáàbò bò ní ọjọ́ iwájú ó ṣe rí nìyẹn sà.
tó ọ̀rọ̀ self discipline yìí wọ́n rí pé ẹ mú lọ sọ́dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run gan kí ló fà á ẹ tẹ́ ẹ̀ rò pé ọ̀dọ̀ àwọn aráàlú nìkan ní kẹ́ ẹ kọ́ mú lọ. ẹ ṣe mọ̀ pé ọ̀rọ̀ ọmọ Mohbad ló débẹ̀. bẹ́ẹ̀ ni. ìdí tí mo fi sẹ́bẹ̀ ni pé iṣẹ́ ìránṣẹ́ lèmi mo jẹ́ bí olùkọ́ mo jẹ́ bí ẹni tó fẹ́ discipline èèyàn ká bẹ̀rẹ̀ látòrí mi ká bẹ̀rẹ̀ látòrí tèmi ó mọ̀ pé ò lè fẹ́ èèyàn ò ń gbowó lọ́wọ́ ẹ̀ kò dá o ó mọ̀ pé ò lè fẹ́ èèyàn ò ń tàn án jẹ kò sí discipline mẹ́ o mo máa ń sọ ti pẹ́ bọ̀ tí mi ò tún ní sọ mọ́ mo máa sọ lénìí ẹnìkan tí kí n tó pàdé ìyàwó mi tí mo fẹ́ ẹnìkan dàbí mẹ́ńtọ̀ mi Deeper Life ló ti join church wa ń gbà yẹn mo wá mú gẹ́gẹ́ bí mẹ́ńtọ̀ wọn àti ìyàwó ẹ̀ mo respect wọn gan fún ìgbà tí mo bá bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tèmi Deeper Life ni brother yẹn ti wá join wa ní mountain of fire ní church tí mo là kọjá so mo wá mú wọn bí mẹ́ńtọ̀ torí pé wọ́n tún ní ìmọ̀ bíbélì níbi tó ti ń bọ̀. Ó kàn sọ pé brother Daniel mú ní yẹn sà ó lóun dẹ̀ rí revelation pé ẹni tí màá fẹ́ kó jù mí lọ lọ́jọ́ orí ìyàwó yẹn lè jù yàn lọ lọ́jọ́ orí kí ló bá dín bẹ́ẹ̀ sà kí ló bá dín ní so kò sí problem mo dẹ̀ ní okay along the line mo ṣe rí obìnrin kan nìyẹn ọ̀rọ̀ tí mo ń bá yín sọ yìí olóòtú ọ̀rọ̀ òótọ́ ni o a pàdé one way or the other wọ́n di pé afẹ́fẹ́ ra wa ẹ má bí mi bá ṣe pàdé ṣá but àṣà afẹ́fẹ́ ra wa ó ti wọlé ìtumọ̀ ní pé afẹ́fẹ́ ra wa ṣá ọjọ́ kan ṣoṣo ló fún mi ní Toyota ẹ̀ àti BMW ẹ̀ mọ́tò bẹ́ẹ̀ mo sọ fún yín sísá kò lè tó yìí ó jù mí lọ lọ́jọ́ orí púpọ̀. ó fún yín pé mo gbé fún ọkọ mi. màá bá ìgbà gbogbo ọmọ ìjọ mi àtó tẹ̀nù láti ilẹ̀ lọ́nà tí ń proof pé òun fi ń ṣe iṣẹ́ ìránṣẹ́ ó fún mi ní iṣẹ́ ìránṣẹ́ láti ilẹ̀ ló ti proof ẹ̀ láyé mi àjù mẹ́wàá lọ. ó wà ní ìwé mi kan tí mo write legends in the hand of God akọni ní ọwọ́ Ọlọ́run. to cut it short máa kan wà wọ́n máa ń ṣe taxi driver mo ní kó bá mi gba mọ́tò yẹn wá ó wà síwájú ilé mi mo gbé ọ̀dọ̀ màmá kan mo lọ preach ní four square nígbà yẹn ni màmá yẹn fi ní mi ò nílé ṣẹ́ẹ̀tì kan àti trọ́sà kan ló bá mi dé Abẹ́òkúta bàbá yẹn mo ń preach ní hospital ni bàbá yẹn rí mi pé kí n wá preach ní four square mo preach ní four square ni màmá yẹn níbo nílé mi wà wọ́n dẹ̀ fún mi nílé bí mo ṣe dé Abẹ́òkúta nìyẹn sà gbà tí mo dé ilé màmá yẹn ilẹ̀ ni mò ń sùn mò ń bọ̀rọ̀ bọ̀ so along the line ni mo mọ woman yìí church bàbá wa kan prophet ni mo forúkọ bò láṣìírí torí èmi àti bàbá prophet yẹn náà ní problem along the line problem lack of integrity náà ni so mo forúkọ bò bàbá láṣìírí bàbá ló jẹ́ to cut it short bó ṣe di pé abẹ̀rẹ̀ sí rìn ní ó mú mi lọ lé ẹ̀ mo ti gbà pé a máa fẹ́ra wa beautiful room mo ti ní room yìí ní ìsà ó jù mí lọ lọ́jọ́ orí o pẹ̀lú ìkúnlẹ̀ ló fi kí mi o room yìí ní ìsà university tó ń lọ University of Reading ní England pé tí bóyá tó ojú ń tì mí torí pé òun jù mí lọ pé ká lọ ṣe wedding ní Reading ká ní olójú kòkòrò ní èmi tí mi ò dé England rí gbà yẹn. kíá ẹ ti mú àwọ̀lékè yìí. ṣe bó ṣe rí nìyẹn mo ń bára bọ́ o obìnrin tí mo sọ yìí ọdún kékeré kọ́ ló gbà lọ́wọ́ mi o bẹ́ẹ̀ mo sọ fún yín so láńlẹ́dì mi tó fún mi lówó nílé màmá tó ti ń lọ bí ìgbà yẹn maybe I was in my around 37, 36 màmá tó ti wọ bí 78, 80 tó fún mi nílé torí màmá yẹn máa ń sọ pé kí nípa àwọn tenant kankan pé wọ́n ní pé kí wọ́n á rí mi gbà mí lórí ọ̀rọ̀ owó ilé nǹkan kan màmá yẹn láìkí mi gan bí bus cutter ló fún mi mo wá dúró ní pálọ̀ màmá room and parlour ní room màmá orí bẹ́ẹ̀dì màmá torí kò sí iṣẹ́ àkankan náà orí bẹ́ẹ̀dì màmá lèmi àti màmá jọ jókòó
ìwọ ilé ẹ̀dẹ́ ìwọ wọlé kókókó mo dẹ̀ sọ fún ẹ pé mo wà lọ́dọ̀ màmá ó dẹ̀ wọlé. What are you doing with this woman? What are you doing with this old woman? Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àkúkú tí ìrìn jìnnà. Bàbá ju wọn bá mi lọ kó mọ́tò ẹ̀ fún mọ́tò méjèèjì kò tí kan tó fi bẹ̀bẹ̀ ó sun ìyá láyà ẹ̀kọ́ mo ní rárá bá ń tálẹ̀ obìnrin kan lélẹ̀. Má ro nǹkan tó fẹ́ jẹ lónìí kó ba ọ̀la ẹ jẹ́. Ó wá di nǹkan tí mo fi ń preach lónìí mo ti discipline ara mi. Wọ́n gba àwọn pásítọ̀ kan Prophet Daniel náà máa ń pè mí ní Abẹ́òkúta. Prophet Daniel yẹn ìgbéraga ti pọ̀ jù ẹni tó yẹ kó fẹ́ ó sọ fànù èmi ò ṣe láìfù tèmi bẹ́ẹ̀. Ẹ̀yìn ìgbà yẹn mo dẹ̀ ti ní mọ́ ti lo mọ́tò bí ẹ̀ẹ̀mejì tó wá nínú self discipline tó jẹ́ mọ́tò tí mo wá tó neat tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ mi ló fi wọlé àti àánú tí mo rí gbà nínú iṣẹ́ yìí. Bó ṣe rí nìyẹn sà. So àwa gangan la máa kọ́kọ́ ní ìbánira ẹni wí ká tó lè sọ pé ẹnìkan a fẹ́ bá ẹnìkan wí. Orí àwa ìránṣẹ́ Ọlọ́run ló ti yẹ kó bẹ̀rẹ̀. Kí la fẹ́ sọ ń pa tiẹ̀? Ó mọ̀ pé ò lè fẹ́ obìnrin máa kówó wá máa gbé mọ́tò wá ó wá di gbọ́n mi sí omi òtó wá di pé ká máa kóra yín kiri ká máa gbọ́nra yín ká máa pariwo mọ́ra yín kiri gbòòrò. Ṣé bí àwọn èèyàn ní àwọn wòlíì yẹn gbogbo wòlíì pé kò sí wòlíì yẹn láyé pé ọ̀rọ̀ ni wọ́n máa ń le kókókókókókó àti wípé wọ́n máa ń ní bí ìgbéraga wọn ní ọ̀nà àti báyàn wù sọ̀rọ̀ ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ lórí. Ṣé ẹ mọ̀ pé wòlíì lè mi? Táìtù ní gbogbo apọ́stù nǹkan wọ̀nyí. Wòlíì gidi tí Ọlọ́run fi iṣẹ́ rán tí ó ń ríran tó dẹ̀ ń sọ àsọtẹ́lẹ̀ òní mi ṣùgbọ́n nǹkan tá a fi reduce kíní yẹn ni wípé wọ́n ti bastardize ẹ̀ wọ́n dẹ̀ ti corrupt ẹ̀. Mọ́lọ́bì kan jọ́ kan wọ́n sọ pé wọ́n introduce ìkan ní wòlíì lòun ẹni tí mo mọ̀ délé kò wó kankan lì torí pé ó láìkí ẹ̀ ṣùgbọ́n òun àfihàn. Ó láìkí ẹ̀ ṣùgbọ́n àfihàn. Just like a máa ń sọ ní football pé àwọn South Africa láìkí football ṣùgbọ́n wọn ò mọ̀ gbá but wọ́n dẹ̀ ti mọ̀ gbá báyìí o àfi ṣàwàdà látijọ́ ni. Pé wọn àfihàn. Àfihàn. Mo ṣe interview kan fáwọn èèyàn kan láìpẹ́ yìí àwọn tí mo wá ń ṣe interview fún yẹn àwọn oní ìbílẹ̀ ni àwọn babaláwo. Nínú interview wọ́n ní àwọn pásítọ̀ kan máa ń wá gbàgbára lọ́dọ̀ yín. Ṣé ẹ ti rí nǹkan báyìí? Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? mo ti béèrè yẹn sí wọn pé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nínú àlàyé ọ̀rọ̀ wọn ń tán gbìyànjú àti sọ ni pé bẹ́ẹ̀ ni pé ẹlòmíì ò wẹjú yóò máa rí náà ẹlòmíì ò ṣe gbà yóò máa ṣe ibẹ̀ yẹn wá jẹ́ káwọn wò pé ìyẹn ni pé àwọn kan wà tẹ́ pé bóyá Ọlọ́run pò wọn àwọn mọ̀ wá pera wọn. Pásítọ̀ tó bá lọ sí ọ̀dọ̀ babaláwo kì í ṣe pásítọ̀ ọmọ ẹ̀kọ́ṣẹ́ awo ni. Ẹ̀mí ẹ̀ ọmọ ìwọ sọ. Àlọ́ ọmọ ẹ̀kọ́ṣẹ́ awo ni ó kàn lè lo kọ́ńtà kó lo ọmọ ẹ̀kọ́. Máa gbọ́ mi ìwọ pásítọ̀ tó ń ṣògùn kiri tó lọ ní babaláwo ọmọ ẹ̀kọ́ṣẹ́ ni ẹ̀kọ́ṣẹ́ babaláwo ló ń ṣe. Babaláwo yẹ kó respect pásítọ̀ ni. Mo sọ story yẹn fún yín rí mo tún forúkọ bò wọ́n láti rí bí ọ̀rọ̀ yẹn ṣe rí. Mo ń rìn lọ ní bàbá yẹn pàdé mi ó ní wọ́kọ́ ni bẹ́ẹ̀ ni mo ní bẹ́ẹ̀ ni dárúkọ mi ó ní wọ́n ní pé kí n pa ẹ́ àwọn ohun àtẹni tó ní kó pa mí wọ́n ti wọ́n ń jà torí pé bí babaláwo ṣe ju ọfà yẹn báyìí orí àkọ́bí ara ẹ̀ ló láǹdì ní mo dẹ̀ máa kọ́ bí bàbá ó ní nǹkan tó pa ọmọ òun nìyẹn. Ìgbà yẹn torí bọ̀tá là ń ṣe wọn mọ̀ pé mi tó wọlé àdúrà lọ́ngbà yẹn ọmọ bọ̀tá ojú ọmọ bọ̀tá náà fi ń wò wá. Mo ti mọ bí nǹkan bí ọjọ́ ọ̀la mi ń lọ pé tí mi bá ní Ọlọ́run ayé mi máa bàjẹ́. Bàbá wa kan wà nílọrin nígbà yẹn CNS ni wọ́n pe bàbá yẹn ní oyè wépọ̀ àwọn tó bá mọ bàbá wọn mọ̀ pọ́n máa comment. Àgọ́ra padà nílọrin CNS tí ẹ yìí kì í ṣe CNS anyhow is a man of integrity. Kíní kan ló máa ń sọ pé tó àwọn ọ̀dàbí bọ́ọ̀nù ègé bí sá máa ń sọ pé ẹnìkan ò ní bá nìyẹn sọ gbọ́ tó bá ti mọ̀ pé ò lè fẹ́ má bá sùn. Is it not the same? Káàtì ẹ̀ sọ gbogbo ẹ̀ tá à ń sọ igan akàn design ẹ̀ ní ẹmọye ohun tó bára wọn sùn ní Pentecostal wa yìí
at the end of the day wọ́n máa padà jára wọn lẹ̀ náà ni. But bàbá yẹn sọ pé tó o bá ti mọ̀ pé ò lè fẹ́ èèwọ̀ ní nínú chọ́ọ̀chì tèmi o má bá sùn. Because ó ti discover wípé wọ́n bá lẹ́ni sùn wọ́n bá lẹ́ni sùn kò sẹ́ni tó lè stop ẹ̀ òun la fi wá gbé gègé yẹn lé lórí. Àwọn kan sì ẹ̀ sọ wípé gbogbo bí wọ́n ṣe lọ́pọ̀lọpọ̀ lọ ń wá agbára yẹn wọ́n ní àwọn pásítọ̀ náà tán jẹ́ ti Pentecostal yẹn gan ló pọ̀ jù nídìí irú ẹ̀. Irọ́ ni gbogbo wọn ni. Gbogbo wọn ní gbogbo wọn ní. Torí tìbẹ̀ tẹ̀ gan ti sọ bẹ́ẹ̀ rí. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù sórí Pentecostal tá à ń sọ yìí ẹ má jẹ́ ká sọ Pentecostal tó ń ṣe wà o àárín Pentecostal kan ló pọ̀ sí. Pé yíká ni kò sí. Tá a bá dákẹ́ ni tó ẹ jẹ́ ká fi ilẹ̀ síbẹ̀ àárín Pentecostal àárín àwọn tó pọ̀ tí wọ́n mọ̀ láàrin ara wọn. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Ẹlòmíì máa ń fẹ́ kò ní self discipline ṣùgbọ́n bóun ṣe ń gbìyànjú tó ẹ̀kọ́ tó ti mọ lára ni kò ní fẹ́ àti ṣe máa ń nira torí kò mọra láti lẹ̀ irú yẹn ṣọ́lọ́gbọ̀n àtàsí ni. Ṣé àti jẹun nìyí lára tó bá tásìkò tó yẹ kó jẹun sí kò yẹ kó jẹun bá tásìkò tó yẹ kó discipline ara ẹ̀ wá discipline ara ẹ̀ náà. Kò ń rọrùn fẹ́ lòmíì fún àpẹẹrẹ ń sìn ẹ jẹ́ ká fi àpẹẹrẹ lẹ̀ ẹlòmíì kò ní kinní fún bóyá orí ọmọge báyìí àwọn míì báyìí kò sọ ọmọge tó bá lọ báyìí àwọn á mẹ́sọ̀ pé àwọn pa jẹ so kò wá sọmọge tó máa lọ báyìí. Ó ń pa jẹ language mi àtijọ́ nìyẹn. So kò wá sọmọge tó máa lọ báyìí náà ní fẹ́ pa jẹ ṣé irú ẹni yẹn lè fẹ́ try láti discipline ara rẹ̀ ṣùgbọ́n bó ṣe fẹ́ discipline ara rẹ̀ tó ṣe lára rẹ̀ tó máa wà so irú yẹn kọ́. Kí lẹ pé ẹ sọ pé ọkàn ẹ sọ pé ẹ̀mí ẹ ara ẹ náà ní kó lọ discipline ara wọn máa ń discipline ara. Ọ̀nà wo ló lè gbà ṣe kí ni nǹkan tó yẹ kó bóyá ó láwọn nǹkan tó yẹ kó sá fún ni o bóyá ó ní àdúrà tí ó ṣe ni o bóyá ó ní ìrìnsí tí ó ṣe ni o. Ṣé rí kí n sòótọ́ kan fún yín sà. Nǹkan tó bá ti mọ̀ pé ó já ò rí ṣe ọkàn ló kù. Ọkàn ló kù. Mo ti ń fa sìgá kí n tó mọ náà ìgbà tí mo wá mọ náà tán mi wá fi sìgá lẹ̀ many years back ni mo sọ fún yín o gbogbo ìgbà ẹ̀dẹ̀ ni anointing wòlíì mi bá tó fa sìgá ìmọ̀ tó bú sẹ́kún Ọlọ́run kí ló dẹ̀ dé lórí ọ̀rọ̀ sìgá yìí ṣé mi ò lè filẹ̀ ní ọjọ́ kan mo bá gbéra pé mo fẹ́ lọ fẹjọ́ ara mi sùn jí o mo ti ṣe deliverance bíríbírí ọjọ́ 5 tí bá ti tún jẹun àwọn tó wá ní kékeré fi lé tó bá ti fi lé o ti complete. Mo kàn ní pé mo gbéra báyìí pé mo fẹ́ lọ sọ́dọ̀ Dr. Daniel Olúkọ̀yà G.O. Mountain of Fire mo fẹ́ lọ report ara mi. Mo kàn tiẹ̀ wò pé G.O. mi gan lóòótọ́ aṣojú Ọlọ́run ni èèyàn náà kọ́ ni ibi tí mo ti gbéra kí n tó débẹ̀ tí accident bá ṣẹlẹ̀ tí n bá kú kọ́ èèyàn náà kọ́ ni mo fẹ́ lọ bá ní ọ̀dà mi ò fà mọ́ dèmi ẹlẹ́mi láti gbà yẹn. Ọgbọ́n ò lè wá lọ bí 30 years ago. Ṣọ́ọ̀fù yín ìdá tòlótòló ń gbà mí ìpè bíi kẹ́ ọgbọ́n ò lè ta sí gbà náà. Ìgbà tí mo kọ́kọ́ filẹ̀ tí mi ì ṣe mọ́ yẹn àdúrà pọ̀ àwẹ̀ pọ̀ mo máa ń rìn káàkiri bọ̀ kì í ṣe àwẹ̀ àtàdúrà torí àwẹ̀ àtàdúrà náà ni mo fẹ́ fi stop ẹ̀ tẹ́lẹ̀ bọ́ mi ò tiẹ̀ ní time mọ́ gbogbo àwọn ọ̀rẹ́ mi ọmọ Ọlọ́run mo ti change ọ̀rẹ́ mo ni mo fẹ́ rìn sí àwọn tí mo ń bá rìn wọ̀nyí fà á so mo wà first ó tẹ̀ dé stage kan mo máa ń lálàá ẹ̀ pé mo ń fà á àjẹ́ndọ̀ dì mí ìdẹ̀ fà á ó dẹ̀ lọ adẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìtẹ̀ mọ́ bó ṣe ń rí mọ́. Ó dà ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè kan. So wọ́n ní wàá discipline ara ẹ̀ self discipline ni ó gbàwẹ̀ kẹ́mi fẹ́ bọ́ tó o bá tí ì bá ọkàn ẹ sọ̀rọ̀ pé ò ní ṣe mọ́ determination ni determination gan le ju àwẹ̀ àtàdúrà lọ. Ó dà ẹlòmíì gbogbo nǹkan tó lè ṣe pátápátá ló ń ṣe ó wá ní gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ó lóun rí ìránṣẹ́ Ọlọ́run tó lè bá yàn ṣe oògùn ọgbọ́n. Oògùn ìbọn kí ìbọn máa ran yàn. Ṣé ẹ ti rí kẹta sọ ẹ. Ṣé irú ẹni yẹn ṣáfẹ́ sọ pé kì í ṣe agbára Ọlọ́run ló fẹ́ lò ní. Ẹ jọ̀ọ́ ìbéèrè ni ṣáfẹ́ sọ pé irú wòlíì tó fẹ́ bá yàn ṣe oògùn ọgbọ́n yẹn pé agbára Ọlọ́run kan ló fẹ́ lò. Ẹ ṣé ẹ rí oògùn ọfà nínú Bíbélì àbí ẹ rí oògùn inú rírun nínú Bíbélì àbí ẹ rí oògùn kan tó ń cast sí air
bóyá ẹ lè fi hàn mí nínú bíbélì. Wọ́n ní ẹ̀rí fù nínú bíbélì rí, kò sí nǹkan tó ń jẹ́ oògùn nínú bíbélì. pé kò sí nǹkan tó ń jẹ́ oògùn níbí. Oògùn tó wà ní àwọn oníṣègùn bíi pé jáwé já egbò nǹkan kan. Bí ti obìnrin yẹn, wọ́n ní ó ti ná gbogbo nǹkan tó gbẹ́kẹ̀lé láyé nílé oníṣègùn, wọ́n ní kò rí ìyanjú sí ọ̀rọ̀ ẹ̀. Obìnrin oníṣòwò ẹ̀jẹ̀ 12 years, wọ́n ló ti ná gbogbo nǹkan tó ní fún oníṣègùn. Oníṣègùn ló yẹ kó wá máa bá àwa pásítọ̀, ẹni tó jẹ́ wòlíì gidi, pé ẹ jọ̀ọ́ sà, ẹ gbàdúrà fún mi k'Ọlọ́run dáríjì mí. Ṣùgbọ́n àwọn tó bá ti lọ sọ́dọ̀ oníṣègùn fún agbára, ọmọọṣẹ́ ìṣègùn ni wọ́n. Ẹ má máa pè wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run mọ́. Ọmọọṣẹ́ ìṣègùn ni wọ́n. Wọ́n pásítọ̀ tó ń gbọ́ mi tó ń ṣògùn kiri, ọmọọṣẹ́ ni ẹ́, ò kìí ṣe pásítọ̀. Àwọn ọ̀dẹ̀ ló máa ń bòsì jù, àwọn ló máa ń wúgẹ jù. Oògùn tó ń ṣe yẹn, jáwọ́ nú ẹ̀, o lè ráàánú gbà. Jésù fẹ́ẹ́ dé. Ọ̀rọ̀ màrí o. Ọ̀dà màá tún ìbéèrè kan béèrè. Ìbéèrè yẹn mo ti máa ń béèrè dáadáa. N tó sì fà á tí mo fi ń béèrè ìbéèrè yẹn lemọ́lemọ́ ni wípé àwọn fáǹsì wo jẹ́ èèyàn gbádùn, wọ́n sọ lọ́tọ̀ ló ṣe pé àníṣe báwo la ṣe fẹ́ mọ ẹni náà gan tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ kéèyàn má bàa kó sọ́wọ́. Ẹ ṣé sà, ẹ ti sọ pé wọ́n ní máa béèrè, wọ́n yé béèrè, torí iṣẹ́ tá a fi rán wa ni, àfi kéèmí náà máa explain. Ọ̀rọ̀ tèmi náà yí padà. Thank you sir. Ọ̀rọ̀ tèmi náà yí padà. Ìwọ yóò mọ òtítọ́ tó o mọ̀ ló máa sọ ẹ́ di òmìnira. Very simple. O ò lè wà nínú ìjọ tí ò lóòótọ́ fún 3 months kó má mọ̀. Àwọn míì máa ń wà brainwashed tí wọ́n ní mọ̀ dogmatically. Ó náà la fi fún ní 3 months. Kò sí bó ṣe lè brainwash ẹ tó 3 months wàá padà ká. Ẹni tó bá wà ń bẹ fọ́pọ̀ ọdún kọ́ àti irú ẹ̀ dáadáa. A jẹ́ pé ó jẹ́ aláìmọ̀kan ni. Kò fọkàn sìn ni. Tó bá fọkàn sìn, tí pásítọ̀ ẹ bá ń preach wàá fọkàn tẹ̀lé. Tí pásítọ̀ ẹ bá wọbì kan wàá fọkàn tẹ̀lé. Ọ̀rẹ́ mi kan lọ preach lájàá. Bọ́ọ̀rẹ́ mi ṣe ń preach nìyẹn, àṣé kò mọ̀ pé ó ti kan pásítọ̀ légbò. How can you say you are a child of God, you are doing fornication? How can you say you are a child of God? Wọ́n wá preach bóyá prosperity náà fẹ́ kó preach, ó bá bẹ̀rẹ̀ sí sọ àwọn ìwà immorality tó ba ayé jẹ́. Àṣé inú pásítọ̀ dùn. Inú pásítọ̀ ṣe ní dùn. Jíìpù tó gbé lọ, ìgbà tó ń bọ̀ pásítọ̀ fún ní kankan. Pé kó tẹ̀ fi re epo náà tá a máa ń pè ní honorarium pé kákan fi help ara wa. Ó fún ọkàn ní òkè kò sí jáde. Ọmọ kékeré kan ló wá bá pásítọ̀ pé dádì, I know that God is using you. Mo mọ̀ kọ́ náà ń lò yín sà. Dádì ọ̀rẹ́ mi bá bèrè pé kí ló ṣẹlẹ̀. Ó ní dádì ò lè fún yín ní kankan, ó ní bẹ́ẹ̀ ṣe ń preach báyìí inú yín ti ń bí wọn. Ó ní dádì ló disvirgin mi. Ó ló sọ pé lọ́jọ́ tó kọ́kọ́ fẹ́ ṣe kó sọ pé ó ló tẹ̀ kọ́kọ́ paint àwọn bí ẹ̀jẹ̀ nǹkan kan jáde. Ó ló sọ pé má wọrí lọ wádìí dáadáa after ó máa dùn mọ́ ẹni. Ó nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí fọwọ́ kan ọyàn ohun tó ń sọ gbogbo ẹ̀ nínú ọ́fíìsì. Ó ló ní dádì, this is not what you are preaching. And he said, shut up. Do you know the meaning of grace? I have grace. Òun lórí ọ̀fẹ́, orí ọ̀fẹ́ tó wà láyé òun ti cover ẹ̀. Ẹ̀wọ̀ ogun tó lò. Ìgbà tó wá sọ pé tó wá fẹ́ gbé nǹkan sára ọmọ ní dádì, what is this? Ó ní anointed ni. Anointed ẹrù lábẹ́ bàbá. Anointed ẹrù. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. So ti yé yín sìn. So ẹ wá woru ọ̀rẹ́ mi yẹn mọ́ ní ó ní bó ṣe rí nìyẹn. Ó ní òun àti pásítọ̀ yẹn ó dẹ̀ ti ṣe ẹ wá rí yìí sìn, òun àti pásítọ̀ yẹn ṣe kí ni wọ́n ti depart. Ọmọ tó wá bá pásítọ̀ ń sìn Ọlọ́run mọ̀, ó dà pé àwọn àtòbí ẹ̀ náà ti kú ń bẹ̀. Àwọn tó ní integrity tán fẹ́ wàhálà ni tán ti sọ fún pé pásítọ̀ ló disvirgin wọn, tán ti kúrò nínú chọ́ọ̀chì ẹ̀ torí wípé along the line tọmọ wà novice tó wà in ignorance with the naive nature tó ní. Now ọmọ dẹ̀ ti mọ̀ pé pásítọ̀ yìí ń sìn, pásítọ̀ tó lọ disvirgin ọmọ ọlọ́mọ tí gbogbo family tán ti rí láì pé bàbá wa ní Olúwa nìyí. Bàbá tó jù lọ gan àti ìyá tó jù lọ wọ́n ń pè é ní dádì.
kọ́ máa pe pásítọ̀ ní dádì láwọn bàbá tó wọ́n bí tán respect ọlọ́run dé láyé ẹ o wá take care as a opportunity yes mama o wá take care as opportunity láti máa ṣe nǹkan tó wù ẹ́ ìyẹn ńkọ́ so bó ṣe rí nìyẹn ó wá sọ pé anointed ni ẹrù abẹ́ anointed ẹrù. anointed ẹrù èyí tún ga jù. bó ṣe rí nìyẹn any day anytime nǹkan tó lọ́ọ́ fi sú mi lọ́kàn ni màá máa sọ gbogbo ẹ̀kọ́ lówó ọlọ́run máa fún wa lówó òdìgbà tó bá dì sí ìfèèyàn kan tó lówó. àwọn kan wà wọ́n ti mọ̀ pé pásítọ̀ àwọn o ara àwọn anointed ẹrù ni ara àwọn ṣùgbọ́n kò ṣeé déédéé kú ò nítorí pé àwọn míì àmọ́ sọ pé wọ́n ń dèèyàn mọ́lẹ̀ pé wọ́n sóyàn mọ́lẹ̀ sà pẹ̀lú eléyìí tá a sọ yìí ìsonimọ́lẹ̀ yìí ṣe rò pé nǹkan tó ó rọrùn ni. ìsonimọ́lẹ̀ wà ìṣúra ẹni mọ́lẹ̀ náà wà. èwo ni ìsonimọ́lẹ̀ èwo ni ìṣúra ẹni mọ́lẹ̀. ó ṣúra ẹ mọ́lẹ̀ yàtọ̀ sí pé kán so ẹ mọ́lẹ̀. báwo lẹnìkan ṣe lè ṣúra ẹ mọ́lẹ̀ báwo nìkan náà ṣe. ọjọ́ tó bá ti mọ̀ wípé nǹkan tó ṣe yìí ìwà bí olè ni kò ń bẹ̀. kò rọrùn àwọn condition ó wà tẹ́ pé tó bá fi. ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ nípa arábìnrin tí mo ló fẹ́ fẹ́ mi nígbà yìí tó fún mi ní Toyota car àti BMW. ìgbà tí pásítọ̀ tí ó jẹ́ pásítọ̀ wọn gangan tí mo lọ máa ń preach ibẹ̀ lèmi àti ẹ̀sìn pé mo sọ pé àṣà àmọ́ra wa ẹ̀rọ tí mo sọ lẹ́ẹ̀kan ibẹ̀ láti mọ́ra wa tí woman yẹn láìkí mi tó ń tẹ̀lé mi tí mi náà fi rò pé bóyá ẹni tó yẹ kí n fẹ́ ni. meanwhile our intention náà ni pé ká fẹ́ra wa but ibẹ̀ kọ́ ni mò ń bọ̀. ní deliverance crusade wa grand wa nígbà tí mo sì wà ní mountain lọ́mọbìnrin yẹn mo ṣáà rí pé àwọn obìnrin tó wà ní chọ́ọ̀chì àmọ́ á ní báwo ni ṣébí chọ́ọ̀chì professor soso ló ní bẹ́ẹ̀ ni wọ́n ní kí ló dé tẹ̀ nínú ó ní Jésù ò ní jẹ́ kóun tó rírú ẹ̀ mọ́ láyé òun ó ní gbogbo àwọn àṣìṣe àti kọjọ́ ti kọjá a jáde síta ó ròyìn ibi tí bàbá wó òun dé láyé. ibi tí bàbá rùn dé bàbá ń gun bí odó ni. lóbìnrin yẹn náà. tọmọtọmọ bó ṣe ń gún ìyá bí odó ló ń gún ọmọ bí odó. ìyẹn kọ́ ọjọ́ tèmi àti wòlíì yẹn wá pàdé ní Adígbẹ́ my brother my son in the Lord yes sir ọmọ náà la jẹ́ sí yín kí ló dé tó òun rí mo ní wọ́n sọ fún mi pé ẹ máa ń ṣèṣekúṣe ní ọjọ́ you know me mo ní dáàdì wọn lẹ máa ń ṣèṣekúṣe ní ó dẹ̀ sọ pé ẹnìkan báyìí tó mú un mọ̀ mí ló sọ ọmọ náà kọ́ màmá kan wà màmá yẹn ló mú mi lọ sí ọ̀dọ̀ bàbá Adébóyè tó gbowó lé mi lórí tó gbàdúrà fún mi many years back màmá yẹn ni mo lọ kí tí wọ́n ní mo fẹ́ yà sọ́dọ̀ prophet yẹn wọ́n ní kí lè fẹ́ lọ sí lọ́dọ̀ prophet yẹn wá ṣàlàyé ibi tí church yẹn wà fún ẹ ó ní ẹ má jẹ́ kán mọ̀ yín pẹ̀lú ẹ o ṣé rí pé mo ti mò ń tọ́ ń sìn màá wá dira mi mọ́lẹ̀ láti má gbà ẹ worú ẹni tí prophet bá ìyàwó sùn ó bá màmá sùn ó ń bọ́ ọmọ sùn ẹ̀ẹ́dẹ̀ tí ìmọ̀ pé ó yẹ kẹ́kọ̀ọ́ ń bẹ̀. ọ̀kíní kan ṣẹlẹ̀ ní Abẹ́òkúta ńgbà kan obìnrin yẹn wọ́n gbẹ́jọ́ wá sí rédíò kan popular radio wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa pé ó pẹ́ káwọn tó mọ̀ pé ó dé àwọn mọ́lẹ̀ ni ìgbà tó yẹ pé òun ló ń bá sùn ọmọ tó wá rán ká má rojọ́ púpọ̀ ìyá lóyún ọmọ lóyún ìyá ò róyún sẹ́. ìyá ò róyún sẹ́. wọ́n fẹ́ sẹ́ wọn ríṣẹ́ sódà kó tó di pé kí wọ́n kúkú conscience wọn sódà kó lè fi clear díẹ̀ wọ́n bá dàlé pásítọ̀ lọ́rùn ó fi nǹkan mọ́ wọn ni ó fi nǹkan mú ẹ ó wá rán ọmọ bí pásítọ̀ ṣe flet tó rán ọmọ ẹ kó lọ máa bá pásítọ̀ nílé. ìyẹn bẹ́ẹ̀ gbọ́ ti tọ́jú kù àwọn míì máa ń sọ pé wọ́n máa ń parọ́ mọ́ pásítọ̀ náà. wọ́n ń parọ́ ó wà. pé láti ba iṣẹ́ ìránṣẹ́ jẹ́. ó wà ṣùgbọ́n kò easy àwọn tá a rán láti inú ìjọba òkùnkùn ni ẹ̀yin ò kọ́ mọ̀ ó tún wà. ó wà. tọ́ ọ̀dà ọ̀rọ̀ rí o níbi ọ̀rọ̀ wá dé báyìí máa fẹ́ kẹ́ fáwọn èèyàn lámọ̀ràn ká tó máa ṣẹnu ró lórí ètò. tó gbogbo èèyàn káàkiri ẹ wo gẹ́gẹ́ bíi tèmi am I humble sẹ́ ibi tọ́lọ́run dá mi sí ni mo wà o mo bẹ̀ yín ni kékeré ni towó
àti rí jẹ wa àti rí mu wa Ọlọ́run má jẹ́ kó wọ́n wa o. Àmín. Mo bẹ̀ wá nítorí Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mọ́. Study ibi tó bá lọ. Farabalẹ̀ máa gbọ́ mẹ́sẹ̀jì ẹ̀ kó dẹ̀ máa study òun gangan kó máa wádìí pásítọ̀ ẹ bó ṣe ń rìn ibi tó ń rìn sí. Ibi tó ń rìn sí. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan mo ń lọ síbi tá a ti máa ń play game náà bíi draft. Kì í ṣe pé gbogbo ìgbà gbogbo ìjọ dẹ̀ mọ̀ commissioner of police wà ń bẹ̀ ẹlòmíín wà tó jẹ́ lọ́ọ̀yà àtàjọjọ́ rẹ̀ gbogbo wọn wà ń bẹ̀ tájọ máa ń pàdé. Tó bá dẹ̀ ti tásìkò tí bá ti kó ń bẹ̀ ilé mi ni mò ń bọ̀. Mi ò lè lọ síbẹ̀ time tí mi bá ti mo ní àwọn assignment kan tí mo fẹ́ ṣe àwọn tí mo fẹ́ pray fún kí náà orúkọ ẹ̀ bible tí mi ò tí cover in a day àwọn other things tí mo fẹ́ ṣe tí mi bá ti ṣe mi ò lè lọ. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ń sìn for the past almost 2 weeks I have not been there. So ẹ̀kọ̀ọ̀kan bible gan sọ pé a little bit of physical exercise ó dáa fára. It's okay. Àmọ́ pé ká máa àwọn Paul sọ pé kò yẹ ká máa bá wa ń bẹ̀. Ó ní all men of God flee these things especially ìfẹ́ owó ó ń gbé ìránṣẹ́ Ọlọ́run ṣubú gan. Ó dà ẹ bá wa dárúkọ yín kẹ́sì pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín síta. So èmi náà ni Apostle Daniel Adeniyi Ayọ̀ọ́lá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà ni 0803 111 4450 0803 111 4450 and lórí Facebook Ayọ̀ọ́lá Daniel TCMC ni mò ń jẹ́ ní TikTok ìsáyédá tẹ́báka Danad 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 àbí Apostle Adeniyi _22 tẹ́bá dẹ̀ wo Instagram Daniel Ayọ̀ọ́lá náà ni mò ń jẹ́ tẹ́bá wo what's the other thing bó ṣe ní ẹ̀ ní Facebook Instagram TikTok okay. So bó ṣe rí nìyẹn. Tọ́ ẹ ṣe púpọ̀ ó dà ibi yìí láti máa ṣẹ́nu ró fún dédé àsìkò yìí Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mí ẹ jájọ pàdé comment section yẹn kí lè rò tiyín pẹ̀lú tẹ́ ti gbọ́ yìí ẹ má gbàgbé wípé Bembeyeke comedy wà ní YouTube níbi tá a ti ń rẹ́rìn-ín ṣùgbọ́n à ń kẹ́kọ̀ọ́ fún àwọn ìgbélárugẹ àṣà wa àwọn òwe Yorùbá tó fọ́nì tó panilẹ́rìn ṣùgbọ́n tó kọ́ni lẹ́kọ̀ọ́ ó wà níbẹ̀ ẹ subscribe síbẹ̀ bá débẹ̀ kẹ́ sì share fáwọn ẹlòmíì ẹ máa share fáwọn ẹlòmíì lónìí Bembeyeke. Now here's what people do not know, that you can actually cut down the expenses on transportation and accommodation when you first take a step by owning a land. Imagine owning land in one of the busiest places in Abeokuta, matter of fact the heartbeat of Abeokuta, where you have accessible road networks, stable electricity, and you get to meet people of value in this particular environment. Even as a Lagosian, you can stay in Abeokuta and work in Lagos. All you need to do is commute via train, which is of course provided to make transportation easy for you without fatigue. Now this is why Homeland Estate was established, to help you sail the shores of life easily without having to spend so much. With a sum of 1.8 million naira, you stand a chance to owning a plot of land. Now the sweet part is, even when you do not have up to 1.8 million naira, 500,000 naira is a very good amount. You can stand a chance to own a land with us. You just need to spread the payment within a stipulated time. We have the 3-month plan, we have the 6-month plan, and we have the 1-year plan. Now imagine you doing all of this. Tell me, how are you going to have to spend a majority of your money for the year in accommodation or transportation? These things are very simple, and that's why we are here for you. Homeland Estates will bring you lifestyle and comfort at your fingertips. Abeokuta is a very peaceful place. Matter of fact, the people there are very welcoming. It's the closest to Lagos City. In fact, if you work in Lagos, you can easily stay in Abeokuta. All you need to do is commute via the train, thereby reducing the fatigue that comes in transportation and traffic.
Now, this is very possible if you take the very bold step. You can't possibly do all of this and remain a tenant. And that's why Homeland Estate was established, to bring you lifestyle and comfort right to your doorstep without having to stress too much or even spending too much. Now, this is how it works. Homeland Estate was established to give you this lifestyle and comfort easily, and thereby creating solutions to your transportation and accommodation issue easily. It is situated at the heartbeat of Abeokuta Kobakpe, where we have accessible road networks, stable electricity supply, and even get to interact with people of value in the community. It is also very close to the train station, where you can easily commute from Abeokuta to Lagos. The funny part of it is, if you reside in Abeokuta as a Lagos person or as someone who works in Lagos, you get home first to some people who have to commute to other parts of Lagos. You know the story. You work in VI and you stay in somewhere like Egbeda. Someone who is going to Abeokuta will definitely get to Abeokuta before you do. Now, these are the benefits that you stand to get if you have a land with us. Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. Fash Express Logistics Services. Your convenience is our priority. BEMBEYEKE TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. BEMBEYEKE TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ́ba ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. BEMBEYEKE TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Support lọ BEMBEYEKE TV, lẹ́tí máa rí bẹ́bẹ́, ìkànnì ìlóyìn ládùn jù, Daniel Salomon ló mú gbayì, òun ni ẹ máa wò.